ẹ sọ̀rọ̀ sókè. Fásọ ìjà Agbẹ̀sán. Ọmọ Ìlọtí. Níbo nílọtí? Ìlọtí ọmọ. Níbo nílọtí wà? Ìjẹ̀bú Òde wà. Ìjẹ̀bú Òde. Ọmọ tó mọ ọdún mélòó wà? Ọmọ láti 35 years. 35 years. Ọmọ tó lọ. Secondary school. Secondary school kọ́? Secondary school mo lọ Nazareth. Mo lọ Nazareth. Lọ sí institution náà. Ọmọ mélòó ti bí? Ọlọ́run kò wọ́n fọ́dọ̀ mọ́ mi ní gbogbo ìlú báyìí sá. Ilé ìyàwó lè lónìí. Ìyàwó tó bímọ fún mi Ọlọ́run mọ̀ wọ́n sá. A rí ẹni eléwé ra kí ni ìkọ́jú gbé eléwé báyìí. Kí ni ìkọ́jú ṣẹlẹ̀? Sọ pàtó ìkọ́jú ṣẹlẹ̀ fún wa láti bẹ̀rẹ̀. Ìkọ́jú ṣẹlẹ̀ ní pé ọ̀pọ̀ kan lọ́wọ́ mú jẹ́ bójú pọ̀. Máa sọ orúkọ àwọn tó máa ń tó àwọn tó bá tọ̀dọ̀ bá kàn. Dúpọ̀ ẹ̀ ló kà mí kóun ta ẹsẹ̀ fún mi tó tọ́ mi lè kú mo ra nǹkan ẹ̀ lọ́wọ́ ẹ̀. Máa wo wọlé. Dúpọ̀ ló ta ẹsẹ̀ fún mi pé òun ní lọ́wọ́ wọ́n ní mi níṣẹ́ lọ́wọ́ o ó ní kí n gbà ẹsẹ̀ kí ló tà fún ẹ? ẹsẹ̀ òkú ló tà fún mi. ẹsẹ̀ àbí tí lọ́wọ́ kò ju ìlú ló sọ fún òun ti rí. Ó sọ fún mi pé òun rí ní ìtọ́wé lọ sí òkú òun rí bẹ́ẹ̀. Ó ti tọ́ lẹ́kẹ̀ lòun tó fi ń tà fún. Ẹ̀kan tí mo rà lọ́wọ́ ẹ̀ náà nìyẹn. Ẹsẹ̀ mélòó ló rà lọ́wọ́ ẹ̀? Ẹ̀kan ẹ̀ náà nìyẹn ẹ̀kan ẹ̀ náà. Ẹsẹ̀ èèyàn mélòó ló rà? Ẹsẹ̀ èèyàn kan náà mo rà lọ́wọ́ ẹ̀. Ṣé méjèèjì náà bẹ́ẹ̀ kú? Ẹsẹ̀ méjèèjì. Ẹsẹ̀ méjèèjì ó tà fún. Ok, ìyá gbogbo ẹ̀ má sọ̀rọ̀ lọ. Ìgbà tí wọ́n á sọ pé mi ì níṣẹ́ ti fẹ́ fi ṣe o ó ní kí n ra pé Ẹgbẹ̀jì ní ìṣíwọ̀ ọmọ ìṣíwọ̀ nìyẹn pé èèyàn máa ju iṣẹ́ fún mi pé oyè ní ìṣíwọ̀ pé èèyàn máa ju iṣẹ́ fún mi. Ìgbà tí mo wá pè yẹn pé nǹkan báyìí máa rí nǹkan báyìí ìyẹn náà níṣẹ́ lọ́wọ́ mi nígbà mo ní gba nǹkan ènìyàn mo ṣáà ṣe. Iṣẹ́ kí ni? Iṣẹ́ ajé níṣẹ́ owó. Iṣẹ́ owó. Ok, ìyá máa sọ̀rọ̀ lọ. Ìgbà tí wọ́n gba iṣẹ́ yẹn mo ṣáà jó wọ́n yẹn lọ́dún jó mo wá lọ sínú ike kan ni màá bá lò ìgbà tó máa di jáde. Kí ló fi ń lò? Mi ì tí ì lò rárá mo ìjó sí dé ní. Ẹsẹ̀ méjì. Bẹ́ẹ̀ ni pẹ̀lú àwọn ewé tó kù. Ewé ìwé àwọn ewé wo ló fi jó? Irú àánú náà ni mo ṣáà ṣiṣẹ́ yẹn sínú ilé bẹ́ẹ̀. Ìgbà tí tó di January 3rd mo lọ sí àjà lọ ṣiṣẹ́. Tó wà ní January 4 ní òòlù náà pé nǹkan báyìí ṣẹlẹ̀ nínú ìní nǹkan bẹ́ẹ̀ nínú ilé ṣá. Nǹkan báyìí wo náà ló ṣe? Nǹkan báyìí wo náà ló ṣe? Ẹsẹ̀ wọn ni wọ́n ta ẹsẹ̀. Àwọn olópè ẹ̀? Àwọn ọlọ́pàá ló pè mí. Ok. Pé wọ́n ta ẹsẹ̀ fún mi nǹkan bẹ́ẹ̀ wọ́n ní mi ra pé mi ò ní nǹkan bẹ́ẹ̀ nínú ilé ṣá. Ẹ̀rù wa ń bà mí mo já sá lọ ń gbà láti Ibo làwọn bolo sá lọ? Kí ni mo wà sáìtì mo ṣe ìjẹ̀bú mo wà. Mo ṣe ìjẹ̀bú. Bẹ́ẹ̀ni. Ló sá lọ. Ṣo sá sọ́dọ̀ èèyàn kan bẹ́ẹ̀ ni? Mo tó tí mo kọ́ lọ wà nú ayé kan bẹ́ẹ̀ mi ìmọ̀ anybody ń bẹ̀. Mo ṣáwà ń bẹ̀ ṣá. Ọjọ́ mélòó? Tí bí oṣù kan àbọ̀ oṣù méjì ṣàtọ́rẹ̀ fi. Gbogbo. Ṣé babaláwo lẹ́yìn? Babaláwo ni mo. Babaláwo ló kọ́ ẹ níṣẹ́? Dádì ló kọ́ mi ṣe àmọ́ ọkọ mi kò báyìí. Dádì ẹ ló kọ́ ẹ níṣẹ́? Àmọ́ wọn kọ inú òkú. Wọn kọ́ mi ló kú. Kí ni orúkọ dádì ẹ? Kò sí jà dádì mi. Kò síjà. Kò sí jà. Kò síjà kí ni? Ẹgbẹ́sàn. Àyàngbẹ̀sán. Kò síjà apá àbúrò gan lọ́dọ̀ wọn bó ló ń gbé bó ló ń sì wà báyìí báyìí. Wọ́n ti kú láti bí 15 years 20 years. 20 years. Ok, ìgbà tó wá ń ṣe oògùn yẹn tó wá ń ti lo àwọn iṣẹ́ yẹn tó dẹ̀ ṣiṣẹ́ fún ẹ. Mi ìpàwọ́ mi tí ìdòbà tí mo gbọ́ ìbọn yẹn ṣẹlẹ̀ mo wá mo á lọ gbé fún mi mo lọ sọ́ọ̀nù sínú gbogbo ìwà láàyè ilé ṣá lọ sọ́ọ̀nù yẹn mo fi lọ mo fi escape ṣá. Èèlò gan ló rà? Kí ló ta fún mi 20,000 ló ta fún mi. Ẹsẹ̀ méjèèjì. Èló ló fọkàn sí pé ó máa rí ìta tó bá ṣe é fún ẹni tó fẹ́ ṣe fún? Mi ì ṣe fẹ́ anybody mi gan fẹ́ lò fún mi. Ó dáa. Gẹ́gẹ́ bí Ẹni tó babaláwo. sọ fún ẹ pé iṣẹ́ ẹ wà ní kó máa kó ẹ bó ṣe lò. Iṣẹ́ ṣé òun ti ẹni ẹ ti nílò orí? Babaláwo. Wọ́n ti kó wọ́n pè pé nǹkan bá bá nílẹ̀ o pé wọ́n fún ọ ní nǹkan báyìí wọ́n fẹ́ lò. Babaláwo nìyẹn babaláwo ní ìṣù. Ṣé o ti mọ̀ pé yẹn ti ń ṣe tẹ́lẹ̀ rí? Mi ì mọ̀ pé ó ṣe ìyẹn lọ pé òun níṣẹ́ lọ́wọ́ pé kí n gbà mo ti yẹn sọ fún mi nìyẹn. Tí o bá mọ̀ pé yẹn ti ṣe orúkọ tẹ́lẹ̀ rí o lè béèrè lọ́wọ́ ẹ̀ pé omi òun kó òun ní nǹkan báyìí náà. Tó bá mọ̀ pé òun náà ti lò tẹ́lẹ̀. Tí ò bá ti lò ó ti ṣiṣẹ́ fún rí. Mo ṣáà sọ pé kí n gbà mo ṣáà gbà àwọn ẹ̀mọ́ fi ṣe ń gbà ẹ̀mọ́ fi. Tó. Èmi mo jó fún ara mi tí mo lè fẹ́ lò fún ara mi bẹ́ẹ̀ ṣe fẹ́ yàn fún ara mi fẹ́ lò. Báwo wà ní Nígbà táwọn ọlọ́pàá wá ń pè é wà kí ló tó lò ó. Ẹ̀sà mi rí kọ́ ọlọ́pàá torí pé jọ́lọ́ ti wá sílé mi ti gbọ́ wá sílé mi dẹ̀ rẹ̀ òun á lọ gbà mí. Nínú ọ̀rọ̀ tẹ́ sọ nísìn ẹ jẹ́ kó yé wa wípé ọlọ́pàá ló pè yín pé nǹkan báyìí báyìí wà ẹ lọ lé
ẹ lọ gbé nǹkan yẹn ẹ sọnù. mo ṣe ẹsẹ̀ mo pé ẹkú tí mo jó yẹn ni o. ẹ̀ǹkan kan náà la jọ ń sọ torí nínú ọ̀rọ̀ tẹ̀sán ẹ̀sọ́ pọ́lọ́pàá ò pè yín fúnra yín nínú ọ̀rọ̀ tẹ̀sán tẹ́lẹ̀ ẹ jẹ́ kó yé wa náà la ṣe ń béèrè. wọ́n pè mí lórúkọ ọlọ́pàá wà nù lé mi. ta ló pè yín. ọmọ mi ló pè mí. ṣe bọ́n tó tẹ́sán tẹ́lẹ̀ ní pé ọlọ́pàá ló pè yín lẹ́sọ tẹ́lẹ̀ o. ọmọ mi ló pè mí jẹ́ nǹkan ó yá. pé ọlọ́pàá wà nù lé mi bí bàbá yẹn ṣẹlẹ̀ mo á sọ pé mo ti gbọ́ fún mi sọ fún wọn. so lẹ́yìn ilẹ̀ wa lọ sí. ọlọ́pàá pè sí lálẹ́ ẹjọ́ yẹn sà ọmọ mi ló pè àmọ́ mo kọ́ ọlọ́pàá wà pẹ̀lú wọn bọ́yẹn ń pè mí yẹn. owó tó wà ráyè sá lọ nígbà tó ọmọ ẹ sọ pé àwọn ọlọ́pàá ti wà náà ṣé yẹn ló fi ráyè sá lọ. wọ́n ṣe bí ti lọ ṣiṣẹ́ lájà ní January 3rd. irú iṣẹ́ wo. mo lọ bọ́rí fẹ́yàn mo lọ kọ́ fàfihàn ní ìfọwọ́ tí mo lọ kọ́ fún ìwé iṣẹ́ lọ. kí ni ìdí tó fi gbé ìgbésẹ̀ láti ṣe iṣẹ́ àjò owó yìí gẹ́gẹ́ bí babaláwo. Ojú owó pọ́n ẹni àbẹ́ òun. ojú owó pọ́n mi. kí ni ìdí tó fi gbé ìgbésẹ̀ yẹn láti ṣoògùn owó tó dẹ̀ lo ara ènìyàn bíi tiẹ̀ lẹ́nu ara bíi ti tiẹ̀. àti ọ̀rẹ́ mi sọ fún mi pé tí n bá lò pé máa náwó lọ́ọ́ lè mi. ọ̀rẹ́ ẹ̀ wọ́n yẹn. oyè. ṣé babaláwo lòun náà. babaláwo ló wọ oyè. wọ́n lè ṣe pàdé oyè yẹn. ọmọ ìṣíwọ́ ni. oyè yẹn kọ́. ó ti sá lọ ìṣíwọ́ báyìí. òun náà ti sá lọ tó ń rọra ó pẹ̀lú àwọn tẹ́jọ́ lo ìníyàn. mi àárín yẹn wá àmọ́ ó sọ pé mi gbà nǹkan ilé mi fi gbà. nínú ọ̀rọ̀ tẹ́ sọ ní ìsìn yẹn ó sọ wípé ẹ máa lówó lọ́wọ́ tí ẹ bá lo oògùn yẹn owó kan wà nílẹ̀ níwájú wa yìí tí ìwádìí jẹ́ pé wá pé mílíọ̀nù kan ni níbo lẹ ti rí mílíọ̀nù kan ẹni tí ò lówó ò lè ní mílíọ̀nù kan báwo ló ṣe jẹ́. mílíọ̀nù kan yẹn ni pé mo ṣáà ìgbà tó wá sílé mi wẹ́ẹ̀sì kan wá sílé mi wẹ́ẹ̀sì kò sí mi lé. àwọn ló wá sílé. àwọn ọlọ́pàá ló wá sílé mi wẹ́ẹ̀sì ìgbà tó wá sílé mi wẹ́ẹ̀sì kò sí mi lé. bọ́ọ̀yàn ṣe pẹ̀lú fún nìkan ọlọ́pàá tó wá sílé mi kan ti kó jẹnẹrétọ̀ mi wọ́n ti kó machine bajaj wọ́n ti kó lọ pẹ̀lú gáàsì mo fi ń dáná nulẹ̀ àti aago ọwọ́ mi kan ti kó lọ ní kó machine kẹ̀ kí ló dé mo ṣáà wá sílé mo kàn ti kó nǹkan yẹn lọ tó tọ́ mo padà sí kí mo ṣe wọ́n lọ bá èèyàn kan ó ní wọ́n bá mi gẹ̀ẹ́sì lọ́ọ̀yà pé bá ṣé ẹ̀sùn nǹkan tẹ́ ẹ ṣe fẹ́ nìyẹn kó tó sọ pé òun máa bá yín gẹ̀ẹ́tì lọ́ọ̀yà. mo sọ fún ẹni yẹn pé wọ́n lọ́pọ̀ ọlọ́pàá ń wá mi lórí bó bá ti ṣẹlẹ̀ ń jẹ́bòdì. ké ló wá lòun máa bá yín gẹ̀ẹ́tì lọ́ọ̀yà ó yẹ tẹ̀síwájú. ṣé o jẹ́wọ́ fún wípé nǹkan tó ṣe wọ́n ti sọ ọ́ láwọn sọ ó yẹ tẹ̀síwájú. ṣá ìgbà tí ẹni ara lọ sọ pé mo ti bá mi gẹ̀ẹ́tì lọ́ọ̀yà fún wa lọ sí station pé kí wọ́n kàn lọ wọ́n ṣáà lọ ṣáà pàtàkì wọ́n lọ ní lọ́yà máa tọ́ mi pé ọ̀rọ̀ owó ló wà nílẹ̀ ìwọ́n sọ pé owó ni owó kẹ̀ ní owó lọ́wọ́ ṣáà bẹ àwọn èèyàn mi lọ́tún lóṣù mi lọ́ọ́ ṣiṣẹ́ ọkọ̀ ọwọ́ mi lórí ṣáà rí owó ṣùgbọ́n mo dáwọ́ ẹ̀dọ́ ps kan ní àdúgbò ń bẹ̀ ṣáà rí owó yẹn. láàárín ọ̀sẹ̀ mélòó oṣù mélòó lẹ fi tú 1 million jọ. àdílé lóṣù kan ló fi tú 1 million naira jọ. mo wà pé mo ń pè àwọn èèyàn wọ́n jọ ṣáà ní. náà nínú kọ̀ọ̀kan náà lájọ sọ lẹ fi tú 1 million yẹn jọ lọ́ọ̀yà ló wá sọ wípé ọ̀rọ̀ owó ló wà ńlẹ̀ yìí so ṣé lọ́ọ̀yà lẹ wá kó 1 million yẹn fún àbí báwo lọ́wọ́ owó yẹn gan ṣe wá jẹ́ ní pàtó. lọ́wọ́ owó yẹn ti jẹ́ pàtó ṣáà lọ́yà mi lọ́wọ́ káyọ̀ dé station ìjọba dé station àmọ́ bó ṣe ń lọ bọ́lá rẹ̀ dé station wọ́n sọ pé 10 million níbi ìdí 10 million pé wọ́n ṣáà tíráàkì pọ̀ wọn èèyàn fi pọ̀ èèyàn lọ́ọ́ ṣàánú mi fi wá wọn mi tẹ̀lé. 10 million yẹn ṣé láti fi bu ẹ̀jẹ̀ rẹ̀ mọ́lẹ̀ ni àbí láti fi gba délé rẹ̀. òye mi náà wẹ́ pé 10 million lóbi ní 10 million pé màá rí màá gbọ́ àwọn èèyàn lọ́tún lóṣù pé màá rí 1 million. so 1 million náà ló wá wà ńlẹ̀ yìí gbàtẹ́ wá fún wọn 1 million kí lóde tán tún wá gbé yín wá bí. wọ́n sọ fún mi níjọ́ yẹn pé tani mo sọ fún pé àwọn fẹ́ gbowó lọ́wọ́ mi ní ìbẹ́ anybody sọ àfọlọ́hún nìkan pé mi sọ fún anybody àfọlọ́hún nìkan wọ́n ní kí n jókòó sílẹ̀ lẹ̀ kí n dáwọ́ yẹn sílẹ̀ wọ́n á dà sílẹ̀ wọ́n ní kí n kó sọ́wọ́ bọ́yẹn snap mi àti wọ́n lọ ní tẹ̀sán bọ̀. sísan bá lè dé ìjẹ̀bù. kí ni ìdí tẹ̀yin ṣe gbà láti fún wọn ní mílíọ̀nù owó tí wọ́n béèrè. tí wọ́n sọ fún mi ni mo ṣe wá owó. lábẹ́ òfin ẹ̀ẹ́dẹ̀rọ wípé ẹ̀yin ti hùwà kan tí ò tọ̀nà. kí lẹ fẹ́ kí wọ́n ṣe fún yín báyìí. mo fẹ́ kí àwọn ọmọ ọ̀rá ìlú kan dáríjì mi ìjọba lè dáríjì mi. kí ni kíjọba ṣe fún wọ́n dáríjì mi. wọn dáríjì. mo ti dẹ́ṣẹ̀ púpọ̀. orúkọ lẹ́ẹ̀kan sí. Ìfásọjí lórúkọ mi. Ìfásọjí. Ìfásọjí kí ni. Àyàngbẹ̀sán. Àyàngbẹ̀sán. ẹ ká mú.
I didn't even know what to say. I was just, like, I didn't know. Sọ̀rọ̀ sókè ẹ̀kọ́ sókè. Michael ọdún ayọ̀. Nígbà ẹni àwọn kámẹ́rà yẹn máa wo Michael Ọdún ayọ̀. ọmọ ọdún mélòó ni ẹ? 27 years. Ọmọ bíbí ìlú wo ni ẹ? Kogi State. Ẹ́? Kogi State. Kogi State. Iṣẹ́ wo ló ń ṣe? Student ni mí ní Paris school ní last year. Scrap ló wá sí. Ẹ́? Scrap ló ṣe báyìí. Scrap ló ń ṣe. Scrap ló ń tà. Ṣé o kọ́ṣẹ́ scrap yẹn ni? School wo ló lọ? School primary school lọ, secondary school lọ, institution wo ló lọ? Ẹ̀fọ́ amúlò. Ẹ́? Ẹ̀fọ́ amúlò ní primary school. Ibẹ̀ mo ti ṣe primary school. Okay. So ibẹ̀ náà mo ti ṣe secondary school. Okay. Institution kọ́ Federal Poly Bida. ní Abẹ́òkúta níbà. Federal Poly ní Bida. Okay. Bida. Bida mo ti lọ. Okay. Ṣé ìgbà tó o lò tí o lọ school mo lọ sí lọ kọ́ scrap àbí? Ìgbà tí mo parí school mo wá sí ọ̀dọ̀ ọ̀nkù mi ní Ṣàgámù. Lórí kọ́ńpù ẹ̀. Ọ̀níwà. Bọ́. Ọ̀níwà. Ọ̀níwà. Olúwa. Okay. Lọ wá kọ́ scrap ọ̀dọ̀ wọn. As in last year, lèmi débẹ̀ last November. So wọ́n ti stop láti máa ṣe scrap ọ̀ bí n pè ìṣẹ́lá lọ. Hòtẹ́ẹ̀lì ló based lórí. So ìgbà tí èmi wá fi débẹ̀, ìgbà tó ti ń ṣe scrap yẹn tẹ́lẹ̀ bọ̀ kì í ṣe mọ́. So ó wá ní sọfá tí mi ò tí ì rí anything ṣe báyìí bóyá kémi máa ṣe scrap díẹ̀ díẹ̀. So ọdún fanu rẹ̀ Kí ni nǹkan tó wá gbé ní ìgbà yìí wọ̀? ó ṣèyàn kan tó àwọn méjì kan wá ta mọ́tò fún mi. Lórí kan. Sake àti Abuja. Àlùjá. Sake àti Abuja. Àrùjá. Jọ gbójú sókè. So nǹkan tó gbé mi wá bí yẹn wọ́n ta Torí mọ́tò òun ló tà fún Volkswagen. Volkswagen ló tà fún wọ́n sọ pé wọ́n sọ pé àwọn ti rí mọ́tò. Wọ́n sọ pé àwọn ni wọ́n ní torí mo béèrè lọ́wọ́ wọn pé ṣé wọ́n ní particular oní yẹn. Wọ́n lè kó particular ti fún. Àti bí ọ̀rọ̀ yẹn ṣe ń ṣẹlẹ̀ òun náà ni ọdún ijó yẹn around 6 o'clock láàárọ̀ òun ni wọ́n gbé ọjà yẹn wá sọ́dọ̀ mi níbi tí èmi ti ṣe scrap. Wọ́n wá sọ pé tó àwọn máa yọ engine àti gear ẹ̀ pé bọ́dì nìkan ni wọ́n máa tà fún èmi. Wọ́n á ní tó kò sí wàhálà pé màá rà ní 300,000. Ìwọ wá béèrè pé kí ni wọ́n fẹ́ fi ẹ́ńjì yẹn ṣe nígbà tó já wọn lónìí wọ́n sì fẹ́ ta gbogbo ẹ̀ fún ẹ. Wọ́n ní wọ́n fẹ́ lò sí ànàdá bẹ́ẹ̀. ọjà wo ló ti pàwọ́ àti wọn pọ̀ rí tẹ́tíjọ́ ta tẹ́tíjọ́ rà tẹ́lẹ̀tẹ́lẹ̀. This is the first market. báwọn ṣe wá mọ̀ pé scrappers ni ìwọ ń rárá scrap. Ó dà ẹ mọ̀ pé mo sọ fún yín pé ó dà pé ẹ̀gbọ́n mi ó máa ń ṣe. ó dàbí pé àbí ẹ̀gbọ́n ẹ máa ń ṣe jẹ́ kó yé wa dáadáa. Ẹ̀gbọ́n mi máa ń ṣe scrap tẹ́lẹ̀. Okay. So ó dẹ̀ possible pé wọ́n gbé ọjà kan fún ẹ̀gbọ́n mi tẹ́lẹ̀ torí wọ́n ní kó sí explanation kan tí wọ́n ṣe fún mi. ta ló ṣe fún ẹ ṣáwọn tó ta ọjà yẹn. Ẹ̀gbọ́n mi. ó yá. So ó ní Sake ó dà pé wọ́n gbé ọjà kan wọ́n ta mọ́tò kan fún un náà tó gbé tó fi fa ọ̀rọ̀ police station báyẹn èèyàn tí wọ́n gbé wá sí bíbá yìí tí wọ́n fi bá wọn ṣètò ẹ̀ báyẹn tó so bẹ́ẹ̀ ló ẹ̀gbọ́n mi gangan kò tiẹ̀ sí ilé nígbà tí ọ̀rọ̀ yìí ṣẹlẹ̀ oyè yín bẹ́ẹ̀ so ìgbà tí wọ́n wá fi dé tí wọ́n sọ pé wọ́n fẹ́ ta ọjà fẹ́mi wọ́n wá pe ẹ̀gbọ́n mi ní around 6 nọ́mbà ẹ̀ so bẹ́ẹ̀ ló sì kàn sí jẹ́ngbà yẹn tó ẹ̀gbọ́n mi báyìí kò mọ anything nípa ọjà yẹn torí òun kò sí ilé at that moment tó ìgbà tó wá fi di around 9 o'clock so mo kàn rí ìgbà tí mo wá padà pè wọ́n. ṣé 9 láàárọ̀ àbí lálẹ́. láàárọ̀ bóyá. so mo wá padà pè wọ́n nọ́mbà wọn wá lọ mo wá explain fún wọn pé àwọn méjì kan gbé ọjà wá wọ́n dẹ̀ ní orúkọ wọn jẹ́ Sake àti Abuja. Ẹ̀gbọ́n mi wá sọ fún mi pé káì kí n dúró náà kí n má ti ṣe editing nípa ẹ̀ bẹ́ẹ̀ kò bá mọ́ àwọn wọ́n ti ń yọ nǹkan tí wọ́n sọ pé wọ́n fẹ́ yọ lára mọ́tò so tó wáyé pé mo fi rí ẹ̀gbọ́n mi pè tí mo fi rí wọn contact ní 6 o'clock yẹn
ó possible kí nǹkan tó ṣẹlẹ̀. náà nínú ọ̀rọ̀ tó sọ tẹ́lẹ̀tẹ́lẹ̀ ó jẹ́ kó yé wa wípé ìgbà kan wà tó jẹ́ wípé ọ̀rọ̀ kan ti ṣẹ̀ láàrin àròjà àti ẹ̀gbọ́n ẹ̀ yẹn tẹ́lẹ̀tẹ́lẹ̀ pé wọ́n gbé wá sí police station kí ló ṣẹlẹ̀ ń gbà yẹn gangan ní pàtó gẹ́gẹ́ bí wọ́n ṣe ṣàlàyé fún ẹ. ọ̀rọ̀ mọ́tò ni láìpẹ́ wọ́n ta mọ́tò fún ẹ̀gbọ́n mi ọ̀dọ́ mi ò sí mẹ́gbà yẹn nìkan báyìí. níbo ni wọ́n ti rí mọ́tò yẹn ń gbà yẹn. mi ò mọ̀ ó kàn bí wọn ṣàlàyé kúlẹ̀kúlẹ̀ fún ẹ ẹ̀gbọ́n ẹ̀ yẹn kọ́ bọ́lẹ̀ ẹ̀gbọ́n ẹ̀ yẹn wà. òkè ẹ̀gbọ́n ẹ̀ yẹn rèé ó yá máa bọ́rọ̀ ẹ̀ níṣẹ́ àbílẹ̀ tó bá ti yá. so nǹkan tó ṣẹlẹ̀ nìyẹn so ìgbà tí mo wá fi rí wọn pé wọ́n wá ní kí n dúró kí n má ti ṣe anything nípa mọ́tò yẹn. èmi wá sọ pé ó sọ pé òun fẹ́ yọ ẹ́ńjìnà jíà ó dẹ̀ ti ń yọ lọ so bẹ́ẹ̀ ló sì bọ́ ti fóònù so ìgbà tí màá wá rí wọn tí wọ́n máa wọnú ọ̀dọ̀ mi ibi tèmi ti ń ṣiṣẹ́ so wọ́n dẹ̀ ń yọ kíní lọ́wọ́ mo rí wọn pẹ̀lú ọlọ́pàá àwọn ọlọ́pàá ló jọ wọ ọ̀dọ̀ tèmi so ìgbà tí àwọn ọlọ́pàá fi wá sọ pé handcuffing ìyẹn ni ẹ̀gbọ́n mi so wọ́n sì sọ pé handcuffing ìyẹn ni ìgbà yẹn ni bóyá Sake ti gbọ́ pé ó dà pé ọlọ́pàá wà ní eré ayé bẹ́ẹ̀ ló sì sá lọ. àròjà àbí rójà tẹ́ ń sọ yẹn ń kọ́. àwọn náà wọ́n ṣèyẹn náà wà lórí sport yẹn náà sá lọ ńgbà náà. ó sá lọ so bẹ́ẹ̀ ni ọ̀rọ̀ yẹn kàn sí ṣẹlẹ̀ so èmi gan ìgbà tí mi gbọ́ pé àwọn ọlọ́pàá ní tí mi ò dẹ̀ mọ nǹkan tó gbé wọn wá síbẹ̀ so wá ògbà ẹ̀gbọ́n mi ni wọ́n mú akọ́bù yìí mu tó bẹ́ẹ̀ mo kàn ṣe yẹra kúrò ní ibẹ̀ yẹn at that moment. wọn ò mú wọ lẹ́sẹ̀kẹsẹ̀. wọn ò mú mi lẹ́sẹ̀kẹsẹ̀. báwo ló ṣe wá débi. wá di ijọ́ kejì wá ògbà ẹ̀gbọ́n mi tí ò tiẹ̀ mọ nǹkan kan nípa ọjà tí wọ́n dẹ̀ ti mú lọ sí police station látànà yẹ kí mi lọ síbẹ̀ o kí n lọ ṣàlàyé fún ọ bí ọ̀rọ̀ ṣe rí ibẹ̀ mo dẹ̀ dé police station mo dẹ̀ ṣàlàyé fún ọ pé tọ̀ báyìí ni ọ̀rọ̀ ṣe ṣẹlẹ̀ o wọ́n dẹ̀ dìde ní àwọn méjèèjì síbẹ̀ yẹn láti torí 21st àbí 20 that's on Saturday on 20th so ìgbà yẹn ni wọ́n fi 20th of April so ìgbà yẹn lọ̀rọ̀ yẹn ṣẹlẹ̀ on 21st lèmi wá lọ sí police station tí mo wá fi ṣàlàyé fún wọn pé báyìí ni ọ̀rọ̀ rí. police station bọ́lẹ̀ lọ. Olíwo ní ìlú wo ní Ṣàgám so ẹ wá lọ bẹ̀ wá lọ explain fún wọn bẹ́ẹ̀ ni wọ́n ṣe detain àwa méjèèjì nǹkan tó. ó dà ẹ ṣeun. ṣé o ti fún wọn lówó kó ló dé pé gbogbo ilé ìṣẹ̀lẹ̀. tí bàbá sọ. ǹjẹ́ ẹni tó ta ọkọ̀ náà gan fún ẹ báyìí jó ti yọjú. ó ti sá lọ. ọlọ́pàá. ẹ̀gbọ́n are we set to interview the second person. that become stars. nǹkan tó ṣẹlẹ̀ ni àbúrò mi sọ fún yín yẹn àbúrò mi ni ọmọ ẹ̀gbọ́n mi ni òun ló ra mọ́tò yẹn bọ́dì ni ó sọ pé wọ́n fẹ́ tà fún un bọ̀ gẹ́gẹ́ bí pé ẹ̀gbẹ́ ilé mi níbi tí mo fi ń ṣe hòtẹ́ẹ̀lì ibẹ̀ lòun náà ti ń ṣe scrap so ìgbà tó pè mí láàárọ̀ yẹn wípé òun ra ọjà mo ní má ra ọ lọ́wọ́ Sake o Sake ti ta ọjà fún mi rí tó fa wàhálà tí ọlọ́pàá fi mú mi o torí ẹ̀ ni mo fi stop o àti ra scrap mo dẹ̀ sọ fún ẹ wípé ẹni ọjà tó bá máa rà jẹ́ kí n wà níbẹ̀ kó tó ra ọjà ó ti fẹ́ máa explain èmi kàn kọ́ tẹ̀ because èmi náà ti wà mo ti set láti máa lọ sí ilé ìgbà tí mo wà very close mo ti wà ní street ọ̀dọ̀ mi ni mo wá rí àwọn ọlọ́pàá mo wá dá wọn dúró mo wá kí wọn wọ́n wá ní pé àwọn tracking ó indicate mọ́tò kan ní àdúgbò mi wọ́n á ní kó má lọ jẹ́ mọ́tò tí àbúrò mi rà o pé kàn jẹ́ ká máa lọ sí ọ̀dọ̀ mi bàtàdé máa dé ibẹ̀ wá sí gate mo sì sí gate àti ọlọ́pàá àti ẹni tó lòun lòun ní mọ́tò complainant wọ́n sì rí mọ́tò yẹn lọ́ọ̀kan báyìí ni ọlọ́pàá yẹn wá ní kán áńkọ̀pù mi bọ́n ṣe ń pariwo mọ́ ní kí ni ó kọ ti tèmi bẹ̀ àmọ́ rover ṣebí ilé mi lẹ̀ ń wò lẹ́gbẹ̀ẹ́ ibo ni mo fẹ́ sá lọ ìyàwó àtàwọn ọmọ mi wà ń bẹ̀ ẹni sùúrù ẹni tó ta ọjà fún ọmọ yìí ó wà ní aran
ẹ má jẹ́ kán sá lọ but akọ́pìm tó ń ṣe yẹn làwọn yẹn fi sá lọ àti àbúrò mi náà òun náà gbà tó rí pé gbogbo everybody ti sá òun náà fara pamọ́ wọ́n dẹ̀ mú mi lọ ẹ jẹ́ kí n ṣàlàyé fún wọn ní sùúrù ìgbà tó fi di ọwọ́ ìrọ̀lẹ́ tán jẹ́ kí n kọ statement mo wá sọ fún wọn wípé èmi ò mọ̀ nípa ọjà yìí àbúrò mi ló ra ọjà wọ́n wá ní ta ló ní ilẹ̀ ibẹ̀ yẹn èmi ni mo ní ilẹ̀ ibẹ̀ yẹn tẹ́lẹ̀ ṣùgbọ́n ìgbà tí dádì àbúrò mi ó ta ilẹ̀ kan ní Kogi wọ́n fún ní owó èmi náà dẹ̀ fẹ́ ta àbùkọ́ máa ń ra ilẹ̀ máa ń tún ilẹ̀ ta ni wọ́n wá ní òkè ìwọ kúkú ra ibi kò wà ní ẹ̀gbẹ́ ọ̀dọ̀ mi wọ́n wá ní pé àwọn rò pé èmi ni mo ní ilẹ̀ ibẹ̀ yẹn àti ọjọ́ yẹn náà ni mo dẹ̀ sọ fún un pé ìgbà tẹ́tẹ́ tí mo wí pé mi ò mọwọ́ mi ò mẹsẹ̀ lórí ọ̀rọ̀ yìí kí ni reason tẹ́ fi detain èmi àti àbúrò mi bó ti jẹ́ nìyẹn. mo ní ìbéèrè lápá ibẹ̀ yẹn sọ wípé ọlọ́pàá wọ́n sọ wípé àwọn tíráàkì mọ́tò kan dé ọ̀dọ̀ yín apá abo ni wọ́n ti rí yín kí wọ́n tó sọ wípé ṣára yín ni tíráàkà yẹn ti sọ pé ẹ̀yin lẹ gbé mọ́tò ní àbí ilé yẹn gangan ẹ jẹ́ ká ní ẹyẹ mi. ọlọ́pàá ń lọ sọ́dọ̀ mi lọ́nà ilé ti yín. wọ́n lọ sọ́nà ọ̀dọ̀ mi èmi àti wọn wá pàdé ní junction street mi 3 junction ni so oríta yẹn àwọn ń bọ̀ báyìí èmi ń bọ̀ báyìí àwa pàdé ń bẹ̀. lẹ́yìn tí ẹ̀yin ti pe àbúrò yín àbí. nígbà tí àbúrò mi ti pè mí tó sọ pé òun ra ọjà so ìgbà tí tèmi dẹ̀ ti mọ irú èèyàn tí Sake jẹ́. ẹ wá sọ wípé ẹ̀yin lẹ sọ fún ọlọ́pàá pé kọ́lọ́pàá ká ló ń lé yín pé àbúrò yín sọ pé. ọlọ́pàá wá ní pé wọ́n tracking ó mú street ọ̀dọ̀ wa wípé ibẹ̀ ni stolen vehicle yẹn wà èmi wá sọ fún wọn torí gbogbo àwọn ọlọ́pàá yẹn ni mo mọ̀ wọ́n máa ń ṣe patrol dé hòtẹ́ẹ̀lì mi wọ́n ní ẹ wá ẹ jẹ́ ká lọ sí ọ̀dọ̀ mi o kó má lọ jẹ́ ọjà tí àbúrò mi rà èmi gangan mo sọ fún wọn wọ́n dẹ̀ ní kí n já máa lọ ìgbà tí àdẹ máa débẹ̀ tá a sí géètì ibi tó ti scrap náà wá bá mọ́tò yẹn bẹ̀ wọ́n fi ní kí wọ́n ń kọ̀fẹ́ yín wọ́n fi ní kí wọ́n á kọ̀fẹ́ yín. àwọn fábìlì yín kọ́ sọ́mọ̀ pẹ́ ti wà ń bí. àwọn fábìlì mi ti ń wà wọ́n wá sí stage fún wọn wá bíbá yìí fún settlement láti pe complainant wípé now ọmọ mi ni kò sí nǹkan tí mo fẹ́ ṣe so ẹ dìtẹ̀ mi kó jẹ́ òun náà lẹ́mú èmi náà ni bàbá tó ní Ṣàgámù èmi náà ló wá mo ní ẹ fi èmi sílẹ̀ nígbà tí ẹ ti mọ̀ wípé èmi kọ́ ni mo ra ọjà èmi dẹ̀ kọ́ ni mo ní ilẹ̀ ibi tó ti scrap mọ́tò yìí ẹ fi mi sílẹ̀ so that kí n lè ráyè bá complainant sọ̀rọ̀ nǹkan tó bá fẹ́ ká ṣe lórí mọ́tò ẹ̀ torí wọ́n ti bàjẹ́ ìgbà tí àwọn èèyàn mi wá lọ tán pé complainant wá lóun máa gba 5 million wọ́n ní 5 million lórí kíni sí ká kúkú lọ ra mọ́tò ẹ̀ ká gbé fún ẹ ó wá lóun ò fẹ́ mọ́tò pé owó lòun wá pé inú mọ́tò yẹn ń kọ́ òun tọ́jú dísù sínú ẹ̀ òun ṣe gbá mọ́ ní èmi ò ra dísù mi ò dẹ̀ mọ́ pa dísù mọ́tò èmi náà dẹ̀ kọ́ ni mo ra mọ́tò ọmọ mi tó ra mọ́tò lélẹ̀ ó dẹ̀ lóun ò rí nǹkan kan nínú mọ́tò pé bọ́dì nìkan òun náà tà fóun but àwọn complainant wọ́n ṣàkó pé 5 million làwọn fẹ́ gbà so títí tẹ̀yìn náà tí mo mọ̀ ń pa ẹ̀yìn. àdúgbò lẹ́sọ̀ pẹ̀lú Ẹlẹ́dìyẹ ni mò ń gbé ibẹ̀ náà ni mo kọ́ ilé sí. Ẹlẹ́dìyẹ street. Ẹlẹ́dìyẹ orúkọ mi ni ló wà ní street yẹn A2Z street. ṣé ilẹ̀ ni ẹlẹ́dìyẹ gangan ni ló máa ń pè. Ẹlẹ́dìyẹ Paul A2Z street onílé mi wà so orúkọ mi ọ̀nà fi lé mi street yẹn. kí lẹ wá fẹ́ kíjọba ṣe báyìí. ọ̀gá tí mo fẹ́ kíjọba ṣe òun náà ni wípé ẹ ti gbọ́ ẹni tó ra ọjà ó ti sọ ó ní mi ò mọwọ́ mi ò mọ ẹsẹ̀ kíjọba kan yọ tètè mi kúrò nínú ọ̀rọ̀ yìí so kí complainant ó dẹ̀ jọ ó wá kájọ dialogue bí àbúrò mi ṣe máa san gbèsè nǹkan tó ṣe tó rí àwọn tó tà á fún un tèmi bá wà ní pẹ̀lú ẹ̀ a lè rí wọn mú torí àwọn èèyàn ń bẹ̀rù pé táwọn bá lọ mú wọn cortis ti kún gbogbo ìlú pé kán má lọ pa wọ́n ṣùgbọ́n tèmi bá mú wọn wọ́n á ti mọ̀ pé àbúrò mi làwọn ṣẹ̀ sí mi ò dẹ̀ bẹ̀rù àti mú wọn ti jẹ́ nìyẹn. kí lórúkọ yín lẹ́ẹ̀kan sí àti pé àdúgbò bo ni ọ̀dọ̀ yín. Paul ní wà lórúkọ tèmi ní ìlú wo. ní láti Ṣàgámù ọ̀tọ̀mọ Kogi state ní mi ò jí mọ́tò ìrora mọ́tò yìí.